àwọn ọmọ Àtíkù tún lé Peter Obi dénú NDC wọn ò fẹ́ kó dupò ààrẹ. àwọn ọmọ Alhaji Àtíkù Abubakar ti tún dìde o, wọ́n ti pe ẹjọ́ míì. wọ́n ní kí ilé-ẹjọ́ pàṣẹ fún INEC tó ń ṣètò ìdìbò nílẹ̀ wa kó fagilé orúkọ NDC, Nigerian Democratic Congress, ẹgbẹ́ àwọn Peter Obi. wọ́n ní kí INEC yọ orúkọ wọn kúrò nínú ìwé ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà kí wọ́n má sì ṣe kópa nínú ìdìbò ọdún 2027. bí eléyìí bá ṣẹlẹ̀, ìwọ àgbóṣẹ́ nìyẹn. Peter Obi jábọ́. ohun tí àwọn ọmọ Àtíkù sì fẹ́ fún ọkùnrin náà ní wàrà ṣe ṣàbáyìí nìyẹn o. àwọn àgbà máa pòwe pé bá a bá lẹ́ni tá a bá bá ní á padà lẹ́yìn ẹni ni. ṣùgbọ́n ó jọ pé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ láàrin Alhaji Àtíkù Abubakar pẹ̀lú àwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú ẹgbẹ́ ADC àti Peter Obi pẹ̀lú Rabiu Kwankwanso nínú ẹgbẹ́ NDC. kò síjà tí burú tó ìjà ọkọ àti ìyàwó tó ti fẹ́ràn ara wọn tó wá jẹ́ ìbínú ni wọ́n fi túká tí ìyàwó wá rí ọkọ míì tó rò pé ó tún ṣe dáadáa ju ọkọ àárọ̀ òun lọ. ìjà irú ẹ̀ kì í ṣe é parí bọ̀rọ̀. gbogbo ibi tí wọ́n bá ti pàdé ara wọn bí kì í bá ṣe pé àwọn èèyàn wà níbẹ̀ wọn yóò nà mọ́ ara wọn ni. Àtíkù Abubakar pẹ̀lú Peter Obi ọ̀rẹ́ ni wọ́n, tàbí kéèyàn pé tẹ̀gbọ́n tàbúrò nídìí òṣèlú ni wọ́n tẹ́lẹ̀. torí wọ́n jọ du ipò ààrẹ Nàìjíríà yìí ní 2019 ni, tí Àtíkù fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì tí Obi sì fẹ́ di igbákejì ààrẹ. ṣùgbọ́n wọn ò wọlé. nígbà tó sì tún di ọdún 2022 tí wọ́n ní kí àwọn tún jọ ṣe tí òun Obi náà fẹ́ dupò ààrẹ, Àtíkù ní kò tí ì kan àwọn ọmọdé, àwọn àgbààgbà yìí kan náà làwọn yóò sì máa ṣètò ibẹ̀. ń lò bí bá sá kúrò nínú PDP. nítòdodo Àtíkù ló lé e. bẹ́ẹ̀ ló lọ sínú Labour. gbogbo ayé sì rí i pé nígbà ìbò ọdún 2023 ọkùnrin náà pa itú méje tí ọdẹ ń pa. kò sì fi bò láti ìgbà náà pé òun yóò tún du ipò ààrẹ Nàìjíríà yìí lẹ́ẹ̀kan sí i, nítorí ó gbà pé ọgbọ́n àgbà ni ààrẹ Bọ́lá Tinubu fi mú òun lòun ìbá wọlé tí wọn ìbá gbádé fóun. ó kù díẹ̀ tí kì í jẹ́ kí àwọn tó mú ní kò jẹ́ kó ṣeé ṣe. àmọ́ bí òun ti ń múra yìí bẹ́ẹ̀ náà ni Àtíkù náà ń múra o, àfi bí wọ́n ṣe tún rìnnà pàdé ara wọn. àwọn tí wọ́n mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ yìí sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Àtíkù ti ní i lọ́kàn pé òun lè má tún du ipò ààrẹ. ó sì rò pé ó ṣeé ṣe kí òun gbé kinní náà fún Peter Obi. ojú tó sì fi wọ́ Obi mọ́ra rèé tí Obi náà ń sọ̀pàkọ́ lùkẹ́ pé ọ̀gá òun àtijọ́ yóò dúró ti òun. àfi bí gbogbo àwọn alátakò Tinubu ṣe wá ń bá Àtíkù tí wọ́n sì sọ pé àwọn yóò dúró sínú ẹgbẹ́ ẹ̀ tuntun yìí. àwọn yóò sì rí i pé ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yìí ni àwọn kó gbogbo àwọn èèyàn tí Tinubu ti fojú wọn gbolẹ̀ nínú APC sí, àti àwọn tí Nyesom Wike ti dààmú nínú PDP, pẹ̀lú àwọn tí wọn kò rí bìkan gbà lọ nínú Labour, pé àwọn yóò kó gbogbo àwọn papọ̀. ẹgbẹ́ àwọn yóò sì di ńlá, kò sì ní sí ẹgbẹ́ alátakò tí yóò lè dúró kojú ẹ̀ níbìkan. nígbà náà ni Àtíkù ronú pìwàdà. ó wo kinní náà títí. ó ní ohun tí òun ti ń wá láti ọjọ́ yìí ló wọlé wẹ́rẹ́ tọ̀ òun yìí o. bóyá ni kò sì jẹ́ ohun tí àwọn aláàfáà òun wíre pé ìgbẹ̀yìn láláyò ó ta, àpẹkọ tó jẹun kò ní jẹ̀bàjẹ́, eégún tó bá kọ́ jó ìran ni yóò wò gbẹ̀yìn. pé gbogbo làwùlàwù tí àwọn Tinubu ń ṣe nì, àsìkò tí wọn yóò mọ̀ pé ọ̀gá náà mástà gan làwọn dé yìí, tí ọmọ ọkọ yóò fojú hàn tí ọmọ àlè yóò sì fojú hàn gedegbe. ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí í tan Peter Obi, tí wọ́n kọ́kọ́ ní kó wá ṣe igbákejì Àtíkù. ìgbà náà lọmọ ọkùnrin ọ̀hún pariwo pé ṣé bí òun ti wí tẹ́lẹ̀, òun kò bá ti igbákejì wá, ipò ààrẹ lòun wá dù ní tòun. nígbà tí ọ̀rọ̀ sì wọ̀ mọ́, àwọn ọmọ olókùú yẹgi nídìí àrò ìdáná. wọ́n ní kí kálukú gba ilé ẹ̀ lọ. Peter Obi fi ADC sílẹ̀ fún Àtíkù. nígbà tó sì ń lọ, ó múra Rabiu Kwankwanso lọ. ṣé ẹ rí, èèyàn kì í mọ iyì ohun tó ní àfi nígbà tí kinní náà bá bọ́ sọnù lọ́wọ́ ẹ̀. ẹni tó ń bá ìyàwó ẹ̀ láṣepọ̀ nínú ilé ẹ̀ kò mọyì. bó bá jáde síta ni yóò mọ ohun tí kárùwá ń fojú àpọ́n rí. kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé lílọ tí àwọn Peter Obi àti Rabiu Kwankwanso lọ kúrò nínú ẹgbẹ́ ADC kò dúró síbi tó dáa rárá lára Alhaji Àtíkù Abubakar àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé.
bí àwọn kan ti ń bú Peter pé òun ló kó ẹ̀dá tó dá gbogbo ilé yìí sílẹ̀, tí àwọn míín pàápàá sì ń fèpè bánu pé níbi tó ń lọ yẹn kò ní í mú kinní kan jáde níbẹ̀. Ilé ẹjọ́ làwọn ọmọlẹ́yìn Àtíkù tó kù gbà lọ tààrà, tí wọ́n ní kò sí ibi tí ẹgbẹ́ tuntun tí àwọn òbí ṣẹ̀ṣẹ̀ kó lọ yìí yóò gbà tí àwọn ò ní rí ẹ̀yìn wọn. Kíá làwọn ọmọ Àtíkù yìí ti yí ọ̀rọ̀ padà mọ́ Peter Obi lọ́wọ́. Wọ́n ló fẹ́ ba Nàìjíríà jẹ́ ni, ó fẹ́ sọ orílẹ̀-èdè yìí di ti ẹlẹ́yàmẹ̀yà. Ìyẹn ló ṣe ń wá ẹgbẹ́ òṣèlú tí yóò sun ipò ààrẹ sí ilẹ̀ Ìgbò, pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ló fẹ́ sọ ìbò náà dání. Àmọ́ àwọn tí wọ́n gbọ́ eléyìí ní ọ̀rọ̀ náà ò mà rí bẹ́ẹ̀ o, nítorí bó bá jẹ́ ọ̀rọ̀ ti ẹlẹ́yàmẹ̀yà ni Alhaji Àtíkù Abubakar gan ló wà nídìí ìyẹn báyìí. Òun ló ń sọ pé àwọn àrèwá ní kinní náà kàn lọ́dún 2027, pé àwọn ará gúúsù ìyẹn South ti lo ọdún 18 nípò olórí Nàìjíríà láti ìgbà tí ètò òṣèlú yìí ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tí àwọn jẹ́ ará ilẹ̀ Haúsá kò tí ì lò ju ọdún 10 lọ lórí nǹkan tó dàbí pé Àtíkù gbé ìpolongo ẹ̀ lé nìyẹn. Ohun táwọn èèyàn sì ṣe ń sọ pé òun gan ló fẹ́ gbé ìwà ẹlẹ́yàmẹ̀yà wọ ìpolongo ìbò àsìkò yìí. Àmọ́ àwọn tí wọ́n lọ sílé ẹjọ́ nígbà náà ni ẹ̀rù ń ba àwọn èèyàn lé lórí, torí nílé ẹjọ́ ni wọ́n ti lè yí àwọn Peter Obi àti Kwankwanso lágbòdà síná. Nígbà tí àwọn Obi ti bẹ́ jáde nínú ẹgbẹ́ ADC tí nǹkan sì ti fẹ́ dàrú ni àwọn ọmọ ẹ̀yìn Àtíkù ti gba ilé ẹjọ́ lọ. Wọ́n ní ẹgbẹ́ NDC yẹn kò yẹ kí INEC fọwọ́ sí. Ẹni tó ṣáájú lọ sílé ẹjọ́ àkọ́kọ́ yìí ni Umaru Ado, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Àtíkù tó ti bá a ṣiṣẹ́ títí, tó sì jẹ́ òun ní baálẹ̀ abúlé wọn ní Jádà ní ìpínlẹ̀ Adamawa. Ọkùnrin yìí ni àwọn Àtíkù tì síwájú lọ́dún tó kọjá 2025 pé kí wọ́n lọ fi ẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú o, kí wọ́n lọ fi orúkọ ẹgbẹ́ òṣèlú tuntun kan sílẹ̀, ìyẹn All Democratic Alliance àdá. Bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n ń fi ọwọ́ kan ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC lọ, àdá yìí ni wọ́n ti rò pé bí nǹkan bá fẹ́ dàrú nínú ADC, òun ni yóò jẹ́ ẹgbẹ́ òṣèlú tàwọn. Ṣùgbọ́n INEC kò fọwọ́ sí ẹgbẹ́ náà láti sọ wọ́n di ẹgbẹ́ òṣèlú. Wọ́n ní àwọn ìwé kan wà níbẹ̀ tó jẹ́ màgòmágó ni wọ́n fi kó o jọ. Ọ̀rọ̀ náà sì ti kúregbé o. Àwọn tó fẹ́ forúkọ àdásílẹ̀ yìí ti pátì, wọ́n ti ń fi ADC ṣe gbogbo ètò òṣèlú wọn. Àfi nígbà tí wọ́n gbọ́ lójijì pé INEC ti forúkọ ẹgbẹ́ NDC, Nigerian Democratic Congress, sílẹ̀, tí àwọn Peter Obi sì wọ inú ẹgbẹ́ náà lọ. Nígbà náà ni inú bí wọn, tí wọ́n sì ń sọ pé kò sí ìdí tí INEC fi gbọ́dọ̀ fi orúkọ NDC yìí sílẹ̀ nígbà tí wọn kò fi tà wọ́n sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sáré gba ilé ẹjọ́ lọ. Àmọ́ ẹgbẹ́ NDC tí àwọn Obi lọ́gán ni wọ́n fẹ́ kọlù, wọ́n kàn fi ti àdá yẹn kẹ́wọ́ lásán ni. Umaru Ado yìí ló lọ sí orí tẹlifíṣàn, ó sọ̀rọ̀ fún wọn níbẹ̀. Bẹ́ẹ̀ náà ló lọ sínú àwọn ìwé ìròyìn tó sì sọ fún wọn pé kò sí ohun méjì tí àwọn fẹ́ ju kí INEC fagilé orúkọ ẹgbẹ́ òṣèlú NDC lọ, ìyẹn ẹgbẹ́ àwọn Obi. Ọkùnrin ọmọọṣẹ́ Àtíkù yìí ni kò sí àlàyé kankan tí INEC yóò ṣe fún àwọn ọmọ Nàìjíríà ju pé ọ̀nà èrú, ọ̀nà màgòmágó làwọn fi forúkọ ẹgbẹ́ náà sílẹ̀ lọ. Níbikíbi tí màgòmágó bẹ́ẹ̀ bá sì ti wà nídìí ètò òṣèlú, àfi kí wọ́n rí i pé àwọn tú u síta kí wọ́n sì tún un ṣe. Ó ní àwọn tí àwọn jẹ́ àdá, àwọn làwọn kọ́kọ́ gbé orúkọ ẹgbẹ́ àwọn síta, tí àwọn sì bẹ̀rẹ̀ ètò lọ́dọ̀ àwọn INEC. Àmọ́ tó jẹ́ nígbẹ̀yìn wọn kò fi orúkọ àwọn sílẹ̀, bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ gbé orúkọ àwọn síta nínú àwọn ìwé ẹgbẹ́ tó lè di ẹgbẹ́ òṣèlú, tí wọ́n sì ní àwọn ń ṣe àyẹ̀wò gidigidi. Àdó ní lẹ́yìn tí àwọn ti fi oṣù 6 ṣe gbogbo eléyìí, tí INEC padà gbégilé orúkọ ẹgbẹ́ àwọn nígbẹ̀yìn, wọ́n wá gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ lọ fi orúkọ ẹgbẹ́ NDC sílẹ̀. Wọ́n wá ń wá àwáwí pé ilé ẹjọ́ kan ló fà wọ́n láṣẹ. Kí ló kan ọ̀rọ̀ ilé ẹjọ́ pẹ̀lú ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú? Ẹjọ́ tí àwọn èèyàn Àtíkù yìí bá INEC fà nítorí NDC nínú oṣù 4 àti oṣù 5 ọdún yìí rèé. Àmọ́ ohun tí wọ́n fẹ́ ṣe gan ni láti hú igi ti gbòǹgbò, èyí tí ò ní jẹ́ kí igi náà tún hù láé mọ́. Ọ̀rọ̀ náà kò fọkàn àwọn èèyàn balẹ̀ pàápàá, torí wọ́n mọ̀ pé bí àwọn Àdó bá rí ẹjọ́ ọ̀hún ṣe nígbà náà, gbogbo àpọn Peter Obi àti ti Kwankwanso forí sọgi nìyẹn, yóò sì rún jégéjégé ni. Ṣùgbọ́n ilé ẹjọ́ gíga ìlú Àbújá fòpin sí yẹn lọ́jọ́ 13 oṣù 5 yìí kan náà. Níbẹ̀ ni gbogbo ìlàkàkà ọ̀tẹ̀ tí wọ́n ń gùn lé lórí náà sì ti forí ṣánpọ́n. Adájọ́ Emeka Nwite ló yẹ àwọn ọ̀rọ̀ náà wò lọ́tún lósì, tó sì kó àwọn ìwé tí wọ́n kó síwájú wọn fún àyẹ̀wò jọ.
èyí tí wọ́n sì kọ́kọ́ ṣe níbẹ̀ ni ti inú tó ń bí àwọn Àdó pé wọn ò forúkọ ẹgbẹ́ àwọn sílẹ̀. Ohun tí INEC sọ ni pé nínú àwọn ìwé tí ẹgbẹ́ Àdá kó wá pé kí àwọn fi orúkọ wọn sílẹ̀, àwọn orúkọ kan wà níbẹ̀ tí kò bá ara wọn mu. Ọ̀tọ̀ ni orúkọ àwọn tí wọ́n pè ní olóyè àti adarí ẹgbẹ́ náà níbìkan, ọ̀tọ̀ ni àwọn tí wọ́n dárúkọ níbòmíì. Eléyìí sì ti ba ohun gbogbo tí wọ́n ní jẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn àdírẹ́sì inú ìwé náà tún ṣe ségesège. Lọ́rọ̀ kan, àwọn INEC láwọn kò lè rí ìwádìí àwọn ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. Nígbà tí àwọn àlàyé tí wọ́n ṣe sínú ìwé wọn tí wọ́n fi ń béèrè àṣẹ láti sọ wọ́n di ẹgbẹ́ òṣèlú kò bá ara wọn mu. Wọ́n ní eléyìí kì í ṣe ọ̀rọ̀ pé àkókò kan ni àwọn fi ṣe tàbí pé àwọn kò fẹ́ forúkọ wọn sílẹ̀ ni. Ohun gbogbo tí INEC ṣe, àwọn adarí ẹgbẹ́ náà ló fà á nítorí orúkọ àti ìwé wọn kò dọ́gba. Níbí ni adájọ́ Emeka Nwite ti tẹ́wọ́ lórí ẹ̀ pé INEC ló lẹ́tọ̀ọ́ àti àṣẹ láti sọ ẹgbẹ́ yòówù di ẹgbẹ́ òṣèlú. Àwọn náà ni wọ́n sì ti la ètò wọn kalẹ̀. Bí àwọn ohun tí ẹgbẹ́ òṣèlú kan bá sì ṣe kò bá ti bá ètò wọn mu, wọ́n láṣẹ láti fagilé irú orúkọ bẹ́ẹ̀. Àwọn adarí ẹgbẹ́ náà sì láǹfààní láti lọ túnbẹ̀ ṣe. Ni Umaru Ado bá bínú, ó láwọn yóò gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Àmọ́ wọn ò tí ì wá lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nígbà tí ẹgbẹ́ Àdá, ẹgbẹ́ àwọn Àtíkù yìí kan náà fúnra wọn wá jáde. Wọ́n ní níbi tí ọ̀rọ̀ dé yìí, àfi kí INEC fagilé orúkọ ẹgbẹ́ NDC. Wọn ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n kópa nínú ìbò tó ń bọ̀ yìí rárá, torí pé ẹrú ni gbogbo ayé wọn. Àgàbàgebè ẹgbẹ́ tí kò sì yẹ kí wọ́n pè lẹ́gbẹ́ òṣèlú ní Nàìjíríà ni. Ẹgbẹ́ Àdá fúnra wọn ni wọ́n wá pe ẹjọ́, àti ọkùnrin kan tó jẹ́ olùdarí ètò àkóso ẹgbẹ́ náà, Àhìjọ́ Ibrahim Kalahi. Ọjọ́ 2 oṣù kẹfà tá a wà yìí, ìyẹn ní ọjọ́ Ìṣẹ́gun túsìdeè ìjẹrin ni wọ́n pe ẹjọ́ yìí, tí wọ́n ní kí àwọn adájọ́ tètè bá àwọn gbọ́ kíákíá nítorí àsìkò ìbò ti sún mọ́ etílé o. Ó sì yẹ kí wọ́n ti dájọ́ náà kí INEC tó gbé orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò kópa nínú ètò ìdìbò 2027 jáde. Ẹgbẹ́ Àdá àti Àhìjọ́ ní àwọn ní ọ̀rọ̀ tí àwọn ń sọ yìí o, pé Seriake Dixon tó dá ẹgbẹ́ náà sílẹ̀, bàbá ńlá onímọ̀nàfìkì kan ni. Òjòrò lóríṣiríṣi àti irọ́ pípa tààrà ni wọ́n fi forúkọ ẹgbẹ́ náà sílẹ̀, pé ohun tó sì ń bí àwọn nínú yẹn. Àhìjọ́ tó ń sọ̀rọ̀ lórúkọ Àdá láwọn ò bá tiré wá, nítorí ẹ̀ làwọn sì ṣe gba àgbà nínú lọ́ọ̀yà SAN Bánkọ́lé Joel Akọ́mọláfẹ́ kó lè yanjú ọ̀rọ̀ náà fáwọn, kó sì rí i pé ẹgbẹ́ NDC kò gbérí níbikíbi ní Nàìjíríà mọ́. Ilé ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n pe ẹjọ́ náà sí. Wọn ò sì tí ì sọ ọjọ́ tí ìgbẹ́jọ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ tàbí iwájú adájọ́ tó ń lọ gan. Àmọ́ kinní kan wà nínú ẹjọ́ yìí o. Ìyẹn náà ni pé kò sí ìyàtọ̀ kankan pẹ̀lú ẹjọ́ tí Umaru Ado ọmọ Àtíkù pè níjọ́sí o. Ìyẹn ẹjọ́ tí ilé ẹjọ́ Àbújá dànù. Nǹkan kan náà tí wọ́n béèrè fún àti àlàyé kan náà tí wọ́n ṣe nínú ẹjọ́ ti Àdó náà ni Àhìjọ́ wá ṣe o. Bóyá àwọn adájọ́ míì yóò tún wá bẹ̀rẹ̀ ẹjọ́ náà lákọ̀tún ni o, àbí wọn yóò tẹ̀lé ìdájọ́ èyí tí wọ́n ti dá tẹ́lẹ̀ nígbà tó jẹ́ nǹkan kan náà ni. Ìyẹn ni kò tíì sẹ́ni tó mọ̀. Àmọ́ ọ̀rọ̀ ẹjọ́ àwọn olóṣèlú ó dàbí ẹni pé bí kálukú bá ṣe mọ̀nà tó sì mọ̀ ọ̀yàn tó ní, ìyẹn lẹ́nìkan ò ṣe lè sọ pé ibi tí kinní náà yóò forí sọ rèé, nítorí ẹni tó pe ẹjọ́ yìí náà ọmọ Alhaji Àtíkù Abubakar bíi Umaru Ado náà ni o. Adamawa lòun náà ti wá o, ọmọ àdúgbò kan náà ni wọ́n o. Àwọn míì sì sọ pé wọ́n kún ara wọn papọ̀ níbìkan. Bẹ́ẹ̀ ni kò sì sí ohun kan náà tí wọ́n ń wá nídìí ẹjọ́ yìí ju pé kí wọ́n lé Peter Obi kúrò nídìí ìbò ọdún 2027 lọ. Ó dàbí pé wọ́n ti ríran sí wọn nínú ADC pé tí Obi bá fi lè du ipò ààrẹ, àwọn ò ní rọ́wọ́ mú. Ó sì dàbí pé ọ̀rọ̀ náà ti kúrò ní ti Tinubu báyìí. Obi làwọn ADC kò fẹ́ kó dupò ààrẹ. Gbogbo ọ̀nà ni wọ́n sì ń wá láti dá a dúró. Àmọ́ bí ẹni ń lé ni kò bá padà, ẹni tí à ń lé náà kò ní dúró. Ẹni tí yóò roko là yóò rìn bẹ̀rẹ̀, èèyàn tí yóò kọrin là yóò wú lọ́nà fún. Kí ADC tó rẹ́yìn àwọn Obi nínú NDC yìí, ojú àwọn náà yóò rí màbo. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ADC pẹ̀lú Peter Obi yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.